Okay, so Psalm 87 àwọn ọmọ Kórà ló kọ. A tún ti rí Psalm àwọn ọmọ Kórà. Àwọn ló kọ lórí ọ̀rọ̀ òkè Síónì òní Psalm 87. Mo sọ pé gbogbo wa la mọ Psalm 87. Ẹni tó bá ti jẹ́ àtúnbí ta kọ orúkọ ẹ̀ sínú ìwé ìyè a mọ Psalm 87. So tí Bible bá ti sọ pé òkè Síónì Jerusalem náà ìkan náà làwọn méjèèjì tẹ́ bá ti ń gbọ́ Síónì torí Jerusalem ni òkè Síónì òun ló wà. Òkè Síónì yẹn ibi ìgbé Ọlọ́run ni, níbi tí Ọlọ́run fúnra wọn gangan tó ti ń sọ̀kalẹ̀ sí láti wá bá àwọn èèyàn rẹ̀. Ṣé mọ̀ ní orí òkè yìí ó sọ ṣe pàtàkì ní Jerusalem yẹn tó jẹ́ wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ bọ́lọ́run ṣe máa ṣe mú iṣẹ́ ìgbàlà tí Jésù Kristi ń bọ̀ láti wá ṣe, bọ́lọ́run ṣe máa ṣe gbogbo ẹ̀ ló ti ní Jerusalem yẹn ló ti ṣẹlẹ̀. Nígbà tí Abraham tọ́lọ́run sọ pé kó lọ mú ọmọ ẹ̀ kó lọ fi rú ẹbọ lórí òkè Mòráyà yẹn ibi ara orí òkè Síónì yẹn ibẹ̀ náà ni tọ́lọ́run fi sọ pé òkè òun fúnra òun ló máa pèsè àgùntàn kó má pa ọmọ yẹn mọ́. Àgùntàn náà Jésù Kristi tó ń bọ̀ ni òun làgùntàn tọ́lọ́run fún Abraham tó sọ pé kó pa pé kó má pa ọmọ títí rẹ̀ lórí òkè yẹn ni. Lórí òkè yẹn náà oní Dáfídì gbé àpótí májẹ̀mú sí Ark of Covenant. Ibẹ̀ náà ni Dáfídì gbé sí. Òun ló máa ń jẹ́ Ọlọ́run wá fi bẹ̀ ṣe seat of power àbí tọ́lọ́run jókòó sí láti máa bá àwọn èèyàn rẹ̀. Tá bá fẹ́ tí Dáfídì bá fẹ́ lọ wojú Ọlọ́run, táwọn èèyàn bá fẹ́ lọ wojú Ọlọ́run níbi áàkì yẹn, ibẹ̀ ni wọ́n á lọ. Ibẹ̀ náà ni Solomon kọ́ tẹ́ḿpìlì sí, tẹ́ḿpìlì Ọlọ́run tó kọ́. Ibẹ̀ náà Jerusalem yẹn, ibẹ̀ náà ni Solomon ibẹ̀ ló kọ́ sí. Nígbà tí Jésù Kristi tó máa fi kàn mọ́ orí igi àgbélébù ní Gọ́gọ́tà, Jerusalem yẹn náà ni kò jìnnà sí Mòráyà. Òkè Mòráyà ń bi tí wọ́n ti fẹ́ pa ọmọ Isaac ọmọ Abraham. So ṣe ni pé gbogbo àwọn nǹkan àwòrán Jésù Kristi tó ń bọ̀ ní Old Testament gbogbo ẹ̀ ní Jerusalem yẹn ló ti ṣẹlẹ̀ sí. Lórí òkè Síónì yẹn náà ni ibẹ̀ lọ́lọ́run dẹ̀ máa ń sọ̀kalẹ̀ sí láti wá farahàn láti bá àwọn èèyàn rẹ̀ láti bá wọn sọ̀rọ̀. So orí òkè Síónì yẹn ó ṣe pàtàkì sí Ọlọ́run, ó ṣe pàtàkì. Ìgbà tí Jésù Kristi dẹ̀ tún jíǹde náà Jerusalem yẹn náà ní gbogbo nǹkan tọ́lọ́run fẹ́ ṣe, ètò bó ṣe máa ṣe kí gbogbo ayé kó tún lè padà wá sọ́dọ̀ Ọlọ́run, gbogbo nǹkan tó máa ṣe pátápátá Jerusalem yẹn náà ní gbogbo ẹ̀ ló ti ṣẹlẹ̀. So David fi ṣe bíi kápítà níbi tẹ́ pé àwọn àlejò ṣe mọ̀ àwọn ìlú Israeli tó kù àwọn àlejò kì í fi bẹ́ẹ̀ lọ bẹ̀bọ̀ níbẹ̀ yẹn àwọn àlejò máa ń wá, even àwọn ọ̀tá wọn wá wá, àwọn ará Egypt wọ́n á wá, àwọn Babylon wọ́n á wá, àwọn ará Ethiopia, àwọn ọ̀tá Ọlọ́run wọ́n ń wá sí Israeli, wọ́n wá ń tà nǹkan fún wọn, wọ́n á wá, wọ́n á jáde, wọ́n á ṣe. So Jerusalem yẹn ó yàtọ̀ sí gbogbo àwọn ìlú tó kù ní Israeli sí Ọlọ́run náà ló ní gbogbo Israeli o. Ṣebí Jákọ́bù ló bá sọ ọ̀rọ̀ ẹyọ kan náà ló dẹ̀ sọ pé ló dẹ̀ di gbogbo ló di Israeli, wípé orúkọ rẹ̀ ò ní jẹ́ Jákọ́bù mọ́ pé Israeli la máa pè é. So orúkọ Jákọ́bù yẹn náà ò ní Israeli. Ṣùgbọ́n nínú gbogbo àwọn ìlú tó wà ní Israeli, ìlú kan tọ́lọ́run fẹ́ràn jù ò ní Jerusalem. Nígbà tó bá dẹ̀ padà bọ̀ ní mẹ̀láníàrè ní ẹ̀ Jerusalem tọ̀run ó máa sọ̀kalẹ̀ síbẹ̀ ni. Jésù Kristi máa jókòó sórí ìtẹ́ bàbá rẹ̀ Dáfídì níbẹ̀. So ó ṣe pàtàkì sọ́lọ́run. Òkè Síónì yẹn ó ṣe pàtàkì sọ́lọ́run. Torí ẹ̀ la ṣe máa ń sọ pé church wa gan Síónì ní gbogbo ìjọ tọ́lọ́run bá ti wà á sọ pé Síónì ni. Òun la ṣe máa ń quote Obadiah 1:17 pé on Mount Zion there shall be deliverance and holiness, and we shall possess our possession. So ó ṣe pàtàkì sọ́lọ́run. Òkè Síónì yẹn ó ṣe pàtàkì sọ́lọ́run.
mo ti fi kọ orin fún Fúnmi Àrágbáyé ńgbà kan sí òní ó ìlú ayọ̀ Jerusalem ìlú ògo. So tẹ́ bá ti ń gbọ́ Síónì àti Jerusalem kan náà ni ìlú Ọlọ́run ni ìlú tọ́lọ́run fẹ́ràn níbi tọ́lọ́run ń padà bọ̀ tí Jésù máa ti jókòó ní mẹ̀láníárè ní ẹ̀ tó máa fi jókòó sórí ìtẹ́ bàbá rẹ̀ Dávidi òun ni. So Jerusalem ṣe pàtàkì sí Ọlọ́run. Nǹkan tí àwọn ọmọ Kórà wá ń sọ Psalm 87 ni wípé lóòótọ́ ìlú Síónì yìí orí òkè Síónì yìí Ọlọ́run ló ní o àwọn ọmọ Ísírẹ́lì ló wà fún o ṣùgbọ́n gbogbo àwọn ọ̀tá Ọlọ́run àwọn kèfèrí àwọn abọ̀rìṣà àwọn tó ń tí ìmọ̀ Ọlọ́run gbogbo àkókò kan ń bọ̀ o tá a máa sọ wípé nínú Síónì yẹn gan láti bí wọn pé nínú ìlú Síónì yẹn gan láti bí wọn. Báwo nìyẹn ṣe máa ṣẹlẹ̀ àwọn tá a ti bí kò ṣe pé wọ́n ṣẹ̀ máa bí wọn síbẹ̀ wọ́n ní ìlú wọn wọ́n ní citizenship ìlú wọn but àwọn ọmọ Kórà wá sọ wípé ọjọ́ kan ń bọ̀ o tó jẹ́ pé gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ní ìlú yẹn a máa tún kọ́ wípé ní Síónì òun láti bí wọn pé they are born pé a bí wọn ní Síónì ìyẹn là ń pè ní New Testament ní àtúnbí born again ló ń jẹ́ bẹ́ẹ̀ ìyẹn là ń sọ pé àtúnbí gbogbo wa láti ní ìlú tó ń bí wa sí tẹ́lẹ̀ nígbà tán bí wa nípa ti ara ṣùgbọ́n téèyàn bá ti wá gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà àwa tún wa bí nínú ẹ̀mí tá a bá ti tún wa bí nínú ẹ̀mí a ti wá di ọmọ Síónì a ti wá di citizenship Síónì òun la ṣe ń sọ wípé òkè a ti wá di citizen Síónì òun la ṣe ń sọ wípé Zionite ni wá ẹni tó bá jẹ́ àtúnbí òun nìkan òun là ń sọ wípé Zionite ní Jòhánù orí 3 ẹsẹ̀ 3 Jòhánù orí 3 ẹsẹ̀ 3 Farisí ó lọ bá Jésù Kristi ó wá sọ fún ó ní rábàì ó ní olùkọ́ ó ní gbogbo Farisí àwọn tó mọ bíbélì gidi ni o wọ́n mọ gbogbo ìwé gbogbo bíbélì àwọn Júù yẹn lọ́mọ pátápátá wọ́n máa ń kà sórí ni o ó wá lọ bá Jésù ó ní gbogbo àwọn iṣẹ́ ìyanu àwọn nǹkan tó ń ṣe yìí ó ní àwọn mọ bíbélì àwọn mọ ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n àwọn ò lè ṣe kí ni ìyàtọ̀ tó wà láàrin ìwọ àti àwa. Jésù wá sọ fún mi pé àfi téèyàn bá di àtúnbí nìkan ẹni tó bá di àtúnbí tó di ọmọ òun nìkan ló lè ṣerú nǹkan bẹ́ẹ̀ kì í ṣe pé kéèyàn kàn mọ ọ̀rọ̀ Ọlọ́run ìyẹn kọ́ là ń sọ ṣùgbọ́n ẹni tó bá ti di àtúnbí irú èèyàn bẹ́ẹ̀ òun là ń sọ wípé ó ti di ọmọ Ọlọ́run á wá lè ṣerú nǹkan tọ́rọ̀ Ọlọ́run tó sọ pé èèyàn lè ṣe yẹn ó wá ní ṣé òun tóun ti dàgbà ń sìn ṣé òun máa tún wọnú ìyá òun ni tí wọ́n á tún wá tú òun bí. Jésù wá sọ wípé rárá o wípé a máa ṣẹ̀ wá bí nípa ti ẹ̀mí kò wá ń ṣe bíbí ti ara mọ́ so bíbí ti ẹ̀mí òní second birth ìyẹn ló máa ń jẹ́ kéèyàn di citizen Zion ló máa ń jẹ́ kéèyàn di ẹni tàbí sí Síónì tá bá ti fàyè wa fún Jésù Kristi ọjọ́ tá bá ti fàyè wa fún Jésù yẹn tá ti wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ nígbà yẹn nínú ẹ̀mí àti kọ orúkọ ẹni náà sílẹ̀ ìgbà yẹn ẹ máa rí àwọn ọmọ Kórà sọ pé wọ́n ti orúkọ gbogbo ẹni tó wà ní ìlú yẹn pé Ọlọ́run ọ̀gá ògo fún ara ẹ̀ ló kọ orúkọ gbogbo ẹni tó wà ń bẹ́ẹ̀ líìsì wà ẹni tó jẹ́ ọmọ Síónì lóòótọ́ gbogbo àgbáyé lọ́lọ́run fẹ́ kó jẹ́ ọmọ Síónì ṣùgbọ́n ẹni tó bá ti fi ayé ẹ̀ fún Jésù Kristi nìkan ẹni tá bí nípa ti ẹ̀mí tí ò ṣe ń pa ti ara òun nìkan òun lórúkọ ẹ máa wà nínú líìsì yẹn so ẹni tó lórúkọ ẹ bá ti wà ń bẹ̀ ó là ń sọ wípé Zionite so ó ti wá di ẹni tó ní bígbà téèyàn bá kúrò Nàìjíríà citizen tó gba American citizenship bẹ́ẹ̀ náà ni ti ọ̀hún ṣe rí o ẹni tá bá ti kọ orúkọ rẹ̀ sílẹ̀ ẹ̀dẹ̀ mọ́ni ọmọ Kórà kọ́ pé ìfọ̀ àwọn tó ń bí síbẹ̀ fúnra wọn pé gbogbo wọn kọ́ ló máa jẹ́ ọmọ Síónì o ibẹ̀ lọ bí wọn sí o nípa ti ara o ó rí àwọn tó bá kù nínú wọn àwọn tá yọ kúrò nínú wọn àwọn tó jẹ́ mímọ́ nínú wọn ó lọ́wọ́ yẹn nìkan lórúkọ wọn máa wà nínú líìsì yẹn o ìkan táwọn ọmọ Kórà kọ sí Psalm 87 nìyẹn so nípa Síónì ni so ẹni tí orúkọ ẹ̀ nípa líìsì kan tí Ọlọ́run máa kọ Ọlọ́run ọ̀gá ògo fún rẹ̀ gangan ló kọ
list yẹn register ni tó kọ orúkọ sí, kò sẹ́ni tó lè bá kọ́. Ọlọ́run ọ̀gá ògo nìkan, òun nìkan ló mọ ọmọ tóun bí, òun nìkan ló mọ ẹni tá à ń pè ní àtúnbí. Kò sáròyé, kò sí pé mo dẹ̀ jẹ́ pásítọ̀ fún ẹ fún 20 years o, kò sí pé mo dẹ̀ kọ́ ìjọ fún ẹ. Àwọn Kórà sọ wípé ẹni tó bá jẹ́ mímọ́, ẹni tá a kọ orúkọ rẹ̀ sínú ìwé yẹn tó dẹ̀ jẹ́ mímọ́, òun là ń sọ wípé citizen Síónì. Ìkan tó wà ní Psalm 87 nìyẹn. So Psalm 87, ẹ jẹ́ ká kà á 7 verses péré ni. Okay, jẹ́ kí n ka Isaiah 2. Ẹ lè ṣí Bible yín, ẹ jẹ́ kí Isaiah chapter 2 verse 2 to 3. Ìwé Isaiah orí kejì ẹsẹ̀ kejì lọ sí ìkẹta. Ẹ jẹ́ kí n kà á. Ẹ̀yin náà ẹ máa wò nínú Bíbélì yín. Ó ní yóò sì ṣe ní ọjọ́ ìkẹyìn, a ó fi òkè ilé Olúwa kalẹ̀. Òkè ilé Olúwa Síónì yẹn ni o. A ó fi òkè ilé Olúwa kalẹ̀ lórí àwọn òkè ńlá. A ó sì gbé e ga ju àwọn òkè kéékèèké lọ. Gbogbo orílẹ̀-èdè ni yóò sì wọ́ sí inú rẹ̀. Gbogbo orílẹ̀-èdè ni òkò, kì í ṣọ̀wọ́n Júù nìkan. Gbogbo orílẹ̀-èdè pátápátá ló máa wọ́ sí inú rẹ̀. Ẹsẹ̀ kẹta wá sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni yóò sì lọ. Wọ́n ó sì wí pé ẹ wá, ẹ jẹ́ kí a lọ sí òkè Olúwa, sí ilé Jákọ́bù. Òun ó sì kọ́ wa ní ọ̀nà rẹ̀, àwa ó sì máa rìn ní ipa rẹ̀. Nítorí láti Síónì ni òfin yìí yóò ti jáde lọ, àti ọ̀rọ̀ Olúwa láti Jerúsálẹ́mù. Láti Síónì ni gbogbo ayé ló ń bọ̀ níbẹ̀. Gbogbo ẹ tó bá wá kọ́, tó gba Ọlọ́run, tó dẹ̀ wá kọ́ láti tó kọ́ ń pa Ọlọ́run, tó dẹ̀ ń tẹ̀lé ọ̀nà Ọlọ́run, òun náà á wá di ẹ̀ta bí ní Síónì. Apostle Paul dẹ̀ sọ ń pa Jerúsálẹ́mù tuntun ní ìwé Hébérù, Hebrews 12 verse 22 to 23. Hébérù orí kejìlá ẹsẹ̀ èjì títí lọ dé èjì àti ẹ̀ta. Ó ní ṣùgbọ́n ẹ̀yin wá sí òkè Síónì àti sí ìlú Ọlọ́run alààyè, sí Jerúsálẹ́mù ti ọ̀run, àti sí ẹgbẹ́ àwọn áńgẹ́lì àìníye. Ó ní sí àjọ ńlá àti ìjọ àkọ́bí. Ìjọ kan péré ló wà lọ́run o. Kò sí pé Methodist ni mò ń lọ, Catholic ni mò ń lọ. Ìjọ Jésù Kristi, ìjọ àkọ́bí. Jésù Kristi nìkan làkọ́bí, ìjọ ẹyọ kan ló wà lọ́run. Ó ní pé sí ìjọ àkọ́bí tí a ti kọ orúkọ wọn ní ọ̀run. A ti kọ gbogbo orúkọ yẹn o. Kò ń ṣe gbogbo ẹni tó ń lọ sí ìjọ láyé lórúkọ ẹ̀ wà ń bẹ̀ o. Orúkọ tá a ti kọ, tọ́lọ́run ọ̀gá ògo fúnra rẹ̀ ti kọ, òun nìkan, òun ló máa dé ìlú Ọlọ́run alààyè, òkè Síónì, Jerúsálẹ́mù ti ọ̀run. Ó ní àti sọ́dọ̀ Ọlọ́run onídàájọ́ gbogbo ènìyàn, àti sọ́dọ̀ àwọn ẹ̀mí olóòótọ́ ènìyàn tí a ṣe lé àṣẹ pé men made perfect ni o. English Bible ló kọ dáadáa. Men made perfect ni. O àwọn ọkùnrin tí a ṣe ní àṣẹ pé kò sẹ́jọ́ ń bẹ̀, kò sí pé Olúwa báyìí ni, kò sẹ́jọ́ ń bẹ̀. Ó fún ara rẹ̀ ló kọ orúkọ gbogbo ẹni tó máa wà ní ìlú òun. Òun ló ní ìlú ẹ̀, òun ló ní Síónì. Kò sẹ́ni tó lè bá rojọ́ pé Olúwa nígbà tí mo dẹ̀ ṣe báyìí nígbà báyìí. Àfi tá a bá wẹ̀ ọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi nìkan, tá a tú ọ bí, wà wá ní best certificate. Olóṣè máa ń yà mí lẹ́nu nígbà mi tẹ́ bá bí èèyàn mi á sọ pé nígbà wo lẹ born again? Á ní ó ti pẹ́ bí báwo. Ṣé èèyàn lè gbàgbé ọjọ́ tó bíyàn ni? Kò possible. Ọjọ́ téèyàn bá make decision yẹn, torí decision ńlá ni, decision tó lágbára téèyàn lè make láyé èèyàn ni. Pé Olúwa látèníṣẹ́, mo fi ayé mi mo fi sílẹ̀ fún ọ. Gbogbo ẹ̀ pátápátá mo fi gbogbo rẹ̀ fún. Pátápátá láìkú ìgbàgbọ́ mi rọ̀ mọ́ ọba tàbí sáyé. Mi tún lọ́nà mìíràn mọ́. Gbogbo nǹkan tọ́lọ́run ló máa jẹ́ àkọ́kọ́ nú ayé mi títí tí màá fi rí Jésù Kristi. Kò kì í ṣe decision kékeré. Kò ń ṣe ọjọ́ téèyàn lè gbàgbé.
you can't torí ayọ̀ téèyàn tiẹ̀ máa ń ní lọ́jọ́ yẹn gan-an kò ṣeé ròyìn kò ṣe kan téèyàn lè gbàgbé sórí déètì téèyàn di àtúnbí èèyàn ò lè gbàgbé you can't decision ńlá ni pé mo fi gbogbo nǹkan ayé yìí mo fi sílẹ̀ pátápátá ìwọ nìkan Jésù ni mo dẹ̀ ń tẹ̀lé kò tún sọ́nà mìíràn it's just you so irú ẹ̀ta kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè lọ́jọ́ náà nígbà tá a bá ń pe rókọ ẹ tórúkọ ẹ ò bá ti sí níbẹ̀ ìyẹn ò ní jẹ́ pé wa lórúkọ Jésù tó náà máa ṣe rókọ ni a máa porúkọ ó kálukú ó yá ìwọ báyìí máa bọ̀ ìwọ báyìí máa bọ̀ tí ó bá lè ti gbórúkọ ẹ ó yá ọwọ́ òsì ni gbogbo wọn ẹ máa lọ express dẹ̀ ni ó sọ yìí sì fún wọn tó rán pọ̀ express ni wá dẹ̀ máa lọ but ìyẹn ò ní jẹ́ pé tiwa lórúkọ Jésù o kò ní jẹ́ pé ìwọ dẹ̀ wà lórí òkè Síónì láyé ó ti ẹ̀yin bá wọn ṣiṣẹ́ fọlọ́run lórí òkè Síónì ó dẹ̀ wá mèkè ìyẹn ò ní jẹ́ pé tiwa lórúkọ Jésù lọ́jọ́ náà gbogbo wa la máa mèkè ẹ̀ tá máa ríra wa tá máa yọ̀ mọ́ ara wa lórúkọ Jésù so verse 1 sọ wípé ìpìlẹ̀ rẹ ó ń bẹ lórí òkè mímọ́ wọn ni ìpìlẹ̀ Ọlọ́run foundation Ọlọ́run ní gbogbo àgbáyé yìí tá a bá sọ pé bo ni foundation Ọlọ́run wà lórí òkè Síónì ni o ibẹ̀ ló wà ní Jerusalem o lè ṣe ní gbogbo èèyàn tó ń lọ Jerusalem on pilgrimage ó ní wọ́n ṣe lọ síbi òmíràn Jerusalem àwọn kan wà tó ń lọ síbi òmíràn fún Ọlọ́run títí wọn o ṣùgbọ́n ẹ tó bá jẹ́ pé Ọlọ́run alààyè yìí ló fẹ́ mọ̀ ń pa ẹ̀ Jerusalem ló máa lọ torí pé ibẹ̀ ni ìpìlẹ̀ Ọlọ́run foundation Ọlọ́run ibẹ̀ ló wà gbogbo nǹkan tí Jésù Kristi ṣe ní Jerusalem yẹn níbẹ̀ náà ni so ìpìlẹ̀ rẹ ó ń bẹ lórí òkè mímọ́ wọn ni ibẹ̀ ni mo sọ fún wa pé bẹ́ẹ̀ ni Dáfídì gbé àpótí májẹ̀mú sí ibẹ̀ ni Solomon kọ́ tẹ́ḿpìlì sí ó ní ìjókòó àṣẹ Ọlọ́run ibẹ̀ gangan lọ́lọ́run fi ṣe seat of divine authority ibẹ̀ gan ni Dáfídì gan ti ṣèjọba rẹ̀ ibẹ̀ ni ibùgbé Ọlọ́run ibi tọ́lọ́run ń gbé ni ibi tọ́lọ́run wà táwọn èèyàn máa ń wá láti wá síkì ojú Ọlọ́run tí wọ́n á dẹ̀ mọ̀ pé yes Ọlọ́run wà níbí so ibẹ̀ ni Ọlọ́run ti fi ìjọba àti wíwá rẹ̀ sọlẹ̀ ibẹ̀ láti rí gbogbo àmì àwòrán tá fi mọ̀ kan tí Jésù Kristi ń bọ̀ láti wá ṣe àti bí Jésù Kristi ṣùgbọ́n nígbà tó bá dé bó tún ṣe máa jókòó sórí ìtẹ́ bàbá rẹ̀ gbogbo rẹ̀ ibẹ̀ láti mọ̀ so ẹsẹ̀ kejì wa ń sọ pé Olúwa fẹ́ ẹnu ọ̀nà Síónì ju gbogbo ibùjókòó Jákọ́bù lọ of course Olúwa fẹ́ràn ẹnu ọ̀nà Síónì ju gbogbo àwọn ìlú tó kù lọ ó fẹ́ràn Jerusalem ju gbogbo Ísírẹ́lì ló fẹ́ràn o ṣùgbọ́n Olúwa fẹ́ràn Jerusalem ju gbogbo àwọn ìlú Jákọ́bù tẹ́ bá ti gbọ́ Jákọ́bù Ísírẹ́lì ló ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo Ísírẹ́lì ló ń jẹ́ Jákọ́bù Ọlọ́run fẹ́ràn ẹnu ọ̀nà Síónì ju ibùjókòó Jákọ́bù lọ ní verse 3 ó wá sọ wípé ohun ògo lè à ń sọ ní tìrẹ kò sẹ́ni tó máa sọ̀rọ̀ Síónì ohun ògo là ń sọ ń pa Síónì ẹ máa gbọ́ pé Jésù Kristi ń padà bọ̀ ó ń bọ̀ wá jókòó sórí ìtẹ́ bàbá rẹ̀ ní Jerusalem náà ni níbo ni Abraham ti fẹ́ lọ pa Isaac tọ́lọ́run ti pèsè fún tó fún ní àgùntàn ibẹ̀ náà ni níbo ni David ti ṣèjọba rẹ̀ ibẹ̀ náà ni níbo ni Solomon kọ́ tẹ́ḿpìlì Ọlọ́run sí ibẹ̀ náà ni gbogbo nǹkan tó lógo Jerusalem náà ni ibùdó wọn sì ń gbébọn káàkiri ńbẹ̀ tó ń ṣe òṣùgbọ́n ńgbà tí Jésù Kristi bá dé ọmọ aládé àlàáfíà wá wà ní gbogbo bẹ́ẹ̀ torí pé àwọn tó wà ńbẹ̀ fúnra wọn gan ọ̀pọ̀lọpọ̀ ní wọn ni ò tí ì gba Jésù Kristi tí wọ́n tiẹ̀ tí ì di àtúnbí so ní verse 4 àwọn ọmọ Kórà wá ń sọ wípé èmi ò dá orúkọ Ráhábù yẹn Egypt ló ń jẹ́ bẹ́ẹ̀ o tẹ́ bá lọ wo Isaiah 30 verse 7 Isaiah orí 30 ẹsẹ̀ 7 ẹ mọ̀ pé bí nickname lórí fún àwọn Egypt ó wá sọ wípé èmi ò dá orúkọ Ráhábù báwo ló ṣe máa sọ báwo ni Síónì ló ń sọ̀rọ̀ ń bí o Síónì ló ń sọ pé mo máa dá orúkọ Ráhábù máa dá orúkọ Egypt tó jẹ́ pé ọ̀tá
ọ̀tá Ísírẹ́lì ni, but Zion sọ wípé èmi ò dá orúkọ Ráhábù àti Babylon ló jẹ́ bẹ́ẹ̀. Òun máa dárúkọ Babylon láàrin àwọn tí ó mọ̀ mí, pé màá sọ wípé Babylon yìí o, àwọn náà mọ̀ mí. Egypt o, àwọn náà mọ̀ mí. Ó ní kíyèsí, ó ní Fìlísítì pàápàá, a mọ̀ pé Fìlísítì náà, ọmọ Fìlísítì ọ̀tá àwọn ọmọ Ọlọ́run ni. Ó ní Fìlísítì pàápàá, ó ní màá sọ wípé mo mọ̀. Ó ní Tyra yẹn àwọn abọ̀rìṣà ni wọ́n o. Ibẹ̀ ni àkọ́bí Sátánì ti wá Jísíbẹ̀, ọmọ ìlú bẹ̀ ni Jísíbẹ̀ o. Ibẹ̀ ló ti wá. So ó wá sọ wípé àwọn yẹn gbogbo ló máa sọ wípé òun mọ̀ wọ́n. Pẹ̀lú Ethiopia pàápàá, àwọn Kúṣì ló jẹ́ Ethiopia. Ó lóun máa sọ wípé òun mọ̀ wọ́n. Ó lóun àtẹ̀tún wá sọ wípé ibẹ̀ láti bí eléyìí níbẹ̀, pé a bí eléyìí níbẹ̀. Àwọn eléyìí ti di citizen Síónì. Ìlú wọn kọ́ o, wọ́n ní ìlú wọn o. Ethiopia náà bí wọn sí o. Babylon náà bí wọn sí o. Egypt náà bí wọn sí o. Tyra tó ti ń bọ òrìṣà náà bí wọn sí o. Bọ̀ Síónì sọ wípé nípa àwọn kan nínú wọn, a máa sọ wípé ní Síónì kò la bí eléyìí. Ìyẹn ni pé téèyàn bá ti gba Jésù Kristi, téèyàn bá ti gba Ọlọ́run, téèyàn ti di ọmọ Jésù Kristi, a ti di ọmọ Síónì. Heaven bound ni, heaven citizenship ló ń jẹ́ bẹ́ẹ̀, citizens of heaven òun ni. So bí Jésù Kristi ṣe break barrier, ṣe mọ̀ pé Old Testament àwòrán nǹkan tó máa ṣẹlẹ̀ ní New Testament ni. So bí Jésù ṣe máa kó gbogbo àwọn Gentile, àwa náà wà lára wọn o. Bí Jésù Kristi ṣe máa kó gbogbo Gentile tí gbogbo wa máa di ọmọ Síónì, òun ni ọmọ Kórà ń sọ ní ẹsẹ̀ 4. Ní verse 5 ó wá sọ wípé àti ní Síónì lè a ó wí pé ọkùnrin yìí àti ọkùnrin ìní lè a bí nínú rẹ̀. Nísìnyí wá lọ individual kò sọ pé àwọn ọkùnrin yìí, kò sọ pé àwọn ẹbí yìí, kò sọ pé àwọn obìnrin yìí. Ó ní ọkùnrin yìí èèyàn kan àti ọkùnrin ìní, ọkùnrin mìíràn èèyàn kan lè a bí nínú rẹ̀. La máa sọ pé a bí nínú rẹ̀. Ẹni tó bá ti fàyè rẹ̀ fún Jésù Kristi, tá ti wẹ̀ nínú ẹ̀jẹ̀ yẹn, tó ti born again, á wá di ọmọ Síónì, á di ọmọ Zion. Ó ní àti ọ̀gá ògo tìkára rẹ̀ ni yóò fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ o. Kò kìí ṣe kankan téèyàn kankan lè ṣe o. Ọba Dáfídì gan ò lè ṣe o. Ọ̀gá ògo, Ọlọ́run tó ní ìlú Síónì fún rẹ̀ gangan, òun ló máa fi ẹsẹ̀ eléyìí múlẹ̀, òun ló máa múṣẹ. So ṣe rí pé àsọtẹ́lẹ̀ làwọn ọmọ Kórà ń sọ. Àsọtẹ́lẹ̀ nǹkan tó máa ṣẹlẹ̀, bí Jésù Kristi ṣe máa wá, bí gbogbo wa ṣe máa rí ìgbàlà, tá à ní jẹ́ kèfèrí mọ́, táwa náà tá a lè di ọmọ Síónì, òun làwọn ọmọ Kórà òun ni wọ́n sọ ní Psalm 87. So ní verse 6 ó wá sọ pé Olúwa ó kà wọ́n ní o. Olúwa kàǹtì. Olúwa ń ka èèyàn kọ̀ọ̀kan tó máa jẹ́ ọmọ Síónì ní o. Kò ká lápapọ̀ o, kò ń ka èèyàn méjì, ka èèyàn mẹ́ta. Kò ká pé bàbá àti ìyá àtàwọn ọmọ. Ọlọ́run ò ká bẹ́ẹ̀ o. Èèyàn kọ̀ọ̀kan lọ́lọ́run ń kà. Olúwa yóò kà nígbà tí ó bá ń kọ orúkọ àwọn ènìyàn náà. Tó ló máa kọ orúkọ ní o. Àwọn tó kàn bí sí Síónì tó ń gbé bẹ̀, tó ń bí sí Jerúsálẹ́mù, tó bá ti kọ orúkọ wọn síbẹ̀, wọn kì í ṣe ọmọ Síónì o. Wọ́n kàn jọ ọmọ Síónì bàìbá àti ìjọ akàn bí wọ́n ń pátárá ń bẹ̀ ni o. Ọlọ́run ọ̀gá ògo fún ara ẹ̀ ló máa kà, ó dẹ̀ máa kọ. Nígbà tó bá ń kọ orúkọ oníkálùkù tó jẹ́ ọmọ Síónì, Ọlọ́run ọ̀gá ògo fún ara rẹ̀, òun ló máa kọ, òun ló dẹ̀ máa kà síta pé a bí eléyìí níbẹ̀. Ká bá kọ orúkọ ọmọ mi Julia Adásànyà sọ pé òkè Zionite ni a bí eléyìí níbẹ̀. Tó bá kọ orúkọ mi Salome á sọ pé òkè Zionite ni a bí eléyìí níbẹ̀. Á kọ orúkọ Satohun Adébáyọ̀ á sọ pé Zionite ni a bí eléyìí níbẹ̀. Ìwọ tó mọ̀ pé ó ti gba Jésù Kristi sínú ayé rẹ, tó dá ọ lójú, ìwọ náà kọ orúkọ ara rẹ. Á sọ wípé eléyìí o,
ibẹ̀ láti bí eléyìí. Àwọn Kórà ní àwọn fẹ́ ká ronú sí nǹkan táwọn sọ yẹn o, ká ronú sí, nítorí kì í ṣe gbogbo èèyàn tó wà ní Síónì tán bí síbẹ̀ ló máa jẹ́ mímọ́. So Olúwa yóò kà á nígbà tí ó bá ń kọ orúkọ àwọn ènìyàn pé a bí eléyìí níbẹ̀, ó ní ẹ lọ ronú sí. Isaiah 4:3 Isaiah 4:3 sọ pé yóò sì ṣe pé ẹni tí a fi sílẹ̀ ní Síónì, ẹ kà á dáadáa o, ó ní yóò sì ṣe pé ẹni tí a fi sílẹ̀, àwọn kan wà tá a máa fi sílẹ̀ sí Síónì, àwọn kan wà tẹ́ pé wọ́n bí ń bẹ̀ bọ̀ tí wọ́n ní fi wọ́n sílẹ̀, àwọn yẹn ò méèkì ẹ̀. Ó ní but ẹni tá a bá fi sílẹ̀ sí Síónì àti ẹni tí ó kù ní Jerúsálẹ́mù, àwọn tó bá kù ní o, kò ń ṣe gbogbo ẹni tó bí sí Jerúsálẹ́mù, ẹni tó bá kù ní Jerúsálẹ́mù òun ni a ó pè ní mímọ́. Àwọn la máa sọ pé òkè o, àwọn tó jẹ́ mímọ́ leléyìí, àwọn tó máa bọ́ Ọlọ́run gbé nínú Ọlọ́run leléyìí. Àní orúkọ olúkúlùkù ẹni tí a kọ pẹ̀lú àwọn alààyè ní Jerúsálẹ́mù. Olúkúlùkù ẹ̀ta bá kọ orúkọ rẹ̀ bí alààyè ní o, pé alààyè leléyìí, eléyìí mímọ́ ni alààyè leléyìí, eléyìí mímọ́ ni alààyè leléyìí. Ẹ̀ta bá kọ orúkọ ẹnìkan ni o, pé wọ́n bíyàn bẹ́ẹ̀ kò míìnì wípé orúkọ ẹni yẹn wọ́n máa kọ síbẹ̀ o. Bàbá ẹ̀ lè jẹ́ pásítọ̀, ìyá ẹ̀ lè jẹ́ pásítọ̀, ó lè jẹ́ pé inú ìjọ ló bí ẹ sí, ó dẹ̀ dàgbà nínú ìjọ, ìyẹn ò mí ìporúkọ ẹ máa wà ń bẹ̀ o. Àfi tó bá di àtúnbí, tó gba Jésù Kristi fúnra rẹ̀, tá wẹ̀ ọ́ nínú ẹ̀jẹ̀. Ìgbàlà tí bàbá kò kọ́fà tìyàwó o, kò kọ́fà tọmọ o, tìyá kò kọ́fà tọmọ. Individual ni réèsì yìí o, èèyàn kankan ni o, èèyàn kankan ni. Ẹsẹ̀ keje wá sọ wípé àti àwọn olórin àti àwọn tí ń lu ohun èlò orin yóò wípé gbogbo orísun mi ó ń bẹ nínú rẹ̀. Nǹkan tá a máa ṣe ní heaven náà nìyẹn o, a máa lọ máa yin Ọlọ́run ni. So gbogbo àwọn tó ń kọrin àtàwọn tó ń lu ohun èlò tó fi ń gbé Ọlọ́run ga, gbogbo èèyàn kan máa sọ wípé nínú Ọlọ́run yìí gan ni orísun wa o, nínú Ọlọ́run yìí lórísun wa wà. Ẹ̀mí mímọ́ tó ń gbénú èèyàn kọ̀ọ̀kan, gbogbo àwa tá ti di àtúnbí, Jésù Kristi yìí náà lórísun. Ó ní bí ìgbà tí omi ńlá kan ṣe mọ̀ tó bá break sí different part ṣe mọ̀, tó wá ń ṣàn, bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ṣe ṣàn, bẹ́ẹ̀ ló ṣe ṣàn sínú gbogbo àwa tá bá ti di àtúnbí. So gbogbo àwa tó ń kọrin àtàwọn tó ń lùlù, ẹ tí ò bá láìkì ariwo kó má múra heaven o, torí a máa kọrin, a máa gbọ́ Ọlọ́run ga ń bẹ̀ ni. A dẹ̀ rí inú Bible kí lọ́mọ 24 elders àwọn àgbààgbà yẹn kí ni wọ́n ń ṣe? Níṣẹ́ ni wọ́n ń forí balẹ̀ fọlọ́run, tí wọ́n ń kọrin, tí wọ́n ń gbé Ọlọ́run ga. Thou art worthy, thou art worthy, O Lord, to receive glory, honor, and power. For thou hast created all things, and for thy pleasure they are and were created. Amen. Jẹ́ kí n conclude pẹ̀lú wípé ṣé orúkọ rẹ wà nínú ìwé àṣeyege yìí o? Ìwé àṣeyege ni o. Ṣé orúkọ rẹ wà ńbẹ̀? Is your name on this list? Torí Ọlọ́run alààyè fúnra wọn nìkan ló ń kọ o, áńgẹ́lì ò lè kọ o. Jésù Kristi fúnra rẹ̀ nìkan ló ń kọ orúkọ náà. Ṣé orúkọ rẹ ṣé ó ti wà ńbẹ̀? Nicodemus, mo ti sọ fún wa, Jòhánù orí 3 ẹsẹ̀ 3, John 3:3. Jésù dáhùn ó sì wí fún un pé lóòótọ́ ni mo wí fún ọ, bí kò ṣe pé a tún ènìyàn bí, òun kò lè rí ìjọba Ọlọ́run o. Bíbí tara kò lè gbéyàn débẹ̀ o. Ó lè máa ṣe dáadáa kó máa hùwà tó dáa, kó máa ṣe gbogbo nǹkan, kò gbéyàn débẹ̀ o. Inú rere ò gbéyàn débẹ̀ o. Àfi téèyàn bá di àtúnbí. Ọjọ́ téèyàn bá ti di àtúnbí yẹn, a máa wá kọ orúkọ èèyàn náà sínú ìwé ìyè. Téèyàn bá ti wá ń gbé ìgbé ayé mímọ́,
tí kò tún padà sí ibi ẹ̀ mọ́, orúkọ yẹn á dúró ń bẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ó kàn fa ayé ẹ̀ fún Jésù tó tún fìgbà kan tún padà sínú ẹbí rẹ̀, wọ́n á tún strike orúkọ yẹn, wọ́n á tún mú kúrò. Wọ́n á nípa orúkọ wa rẹ́ lórúkọ Jésù. So tó bá fẹ́ di, ìwọ náà fẹ́ kó orúkọ rẹ, o fẹ́ kó wà bẹ́ẹ̀ nínú ìwé ìyè yìí, o fẹ́ kó kọ orúkọ rẹ sí. Bóyá wọ́n tiẹ̀ ti kọ orúkọ rẹ síbẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tí ìṣòro dé, ìwọ náà mọ̀ pé ń sìn tí pè bá dún kò sórúkọ ẹ̀ ń bẹ̀. Torí èèyàn méjì ò kì í pàdánù irọ́, àbí èèyàn ṣáà ní máa tọ́ra ẹ̀. Téèyàn bá ń parọ́ fún Obama, èèyàn á mọ̀ pé irọ́ lòun pa fúnra òun. Ṣé mọ̀? You cannot be born again and not know. Kò sí bó ṣe máa jẹ́ àtúnbí tó ò ní mọ̀. Torí ò lè jẹ́ àtúnbí kó máa fẹ̀ṣẹ̀ ṣeré, wàá sá fún ni. Wàá máa sá fún ni. If you are born again, you are born again with proof. Ìwọ kọ́ ló máa fẹnu sọ fún àwọn èèyàn pé born again ni mí. Àwọn èèyàn máa rí. Kó tó wà níbi táwọn èèyàn bá wà for 2030, máa sọ, you must be a Christian. Ṣé Christian ni ẹ́? Kò ṣe wọ́n ló máa sọ pé Christian ni mí o. Ní o kì í ṣe àwọn nǹkan yẹn, kò nídìí kó sọ. Ìwà rẹ máa jẹ́ kó mọ̀ pé Christian ni ẹ́. Fruit of the spirit ni. Wọ́n á mọ̀. Torí ẹ tó bá tẹ̀lé Jésù, á hùwà bí Jésù. Mo fẹ́ dàbí Jésù nínú ìwà pẹ̀lẹ́. Àwọn èèyàn á rí pé Kìrìsìtẹ́nì lélẹ́yìí. Kìrìsìtẹ́nì ni. Tán bá ń gang up, ò ní bá wọn gang up. Àwọn èèyàn á sọ pé kò ní bá fi sísà yẹn sílẹ̀, kò ní bá wọn ṣe. You know she's born again. Ẹjọ́ ń lọ sí church kan náà ni o. Ṣé mọ̀? So be born again with proof o, pẹ̀lú ẹ̀rí. Tí ò bá dá ẹ lójú, tí ò bá wọ fúnra ẹ gan tó mọ̀ pé mi rò pé mo rí ní born again, mo kàn ń lọ church, mo kàn ń ṣe pé oore ọ̀fẹ́ wà fún ọ lénìí sí láti ṣe àtúnṣe. Kò dá ẹ lójú ńgbà tó sọ pé látèmi lọ mo fi gbogbo nǹkan ayé yìí mo fi sílẹ̀. Mo gbé àgbélébù yẹn, mo dẹ̀ ń tẹ̀lé Jésù Kristi ni, kò tún sí ọ̀nà mìíràn. Títí mo máa bá Jésù Kristi yìí rìn dópin ni. Tó o bá mọ̀ gbà tó o ṣe, ìyẹn ni pé kò lọ ronú ẹ̀ dáadáa. Torí pé gbà tó bá ṣe, gbà téèyàn bá lọ ilé ọkọ ni, tó má rìn tó dé, ò lè gbàgbé. Gbogbo nǹkan yàtọ̀ pátápátá. Ìjọba yàtọ̀, gbogbo nǹkan ló yàtọ̀ pátápátá. Ìwọ àti Bíbélì ọ̀rẹ́ ni yín. Ọ̀rẹ́ lẹ máa jẹ́, torí Bíbélì jígí ni nírọ̀ ni. You can see yourself in it. Tó bá ti ń kà wá dẹ̀ máa ríra ẹ̀. Béèyàn ṣe máa ń jọ Jésù nìyẹn. The more téèyàn bá ṣe ń kà, èèyàn dẹ̀ máa jọ Jésù sí. The more téèyàn bá ṣe ń kà, èèyàn dẹ̀ máa jọ Jésù sí. So nínú ìwà àwọn èèyàn á mọ̀. Ìwọ kọ́ ló máa sọ fún wọn pé I'm a Christian. So tó bá mọ̀ pé o fẹ́ gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà rẹ, abo mọ̀ pé o ti gba Jésù Kristi, ṣùgbọ́n nígbà tí gbogbo nǹkan ṣe jàre, àbí o bá àwọn ẹgbẹ́ kan tẹ́ pé gbogbo ẹ ti dàrú, oore ọ̀fẹ́ wà, aláàánú lọ́lọ́run. Á tún kọ orúkọ rẹ sínú ìwé ìyè náà. Á tún kọ orúkọ rẹ sí. So tó bá fẹ́ gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà rẹ, jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́. Mo gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà mi. Mo mọ̀ pé lóòótọ́ lẹ jíǹde lọ́jọ́ kẹta. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹ tó bá sì sọ lóòótọ́ pẹ̀lú ọkàn rẹ̀ àti ẹnu rẹ̀, kì í ṣe pé kàn fẹ́nu sọ, ó gbàgbọ́ nínú ọkàn rẹ̀, ó dẹ̀ ṣetán láti fi ayé èṣù ẹ̀ṣẹ̀ láti fi sílẹ̀ pátápátá, láti gbé àgbélébù Jésù Kristi jí, láti máa tẹ̀lé lójoojúmọ́, láàárọ̀ lọ́sàn-án lóru níbi gbogbo ni. Kí gbogbo nǹkan kó yí padà pátápátá nínú ìwé ìyè náà. Jésù á dẹ̀ kọ orúkọ rẹ sí. Àwọn áńgẹ́lì á sì máa yọ̀ lọ́run. Wọ́n á máa kọ́ mansion tìrẹ náà lọ́jọ́ náà. Àríra,
ayọ̀ mára wa lórúkọ Jésù. Túraká onígbàgbọ́ rẹ̀ rìn ayọ̀, kò mà sí ààyè fún ìdààmú o. A ti kọ orúkọ rẹ̀ síwé àṣeyege, ṣáàdúró kó lè kọrin, kó lè rẹ́rìn ayọ̀. Thank you, Lord Jesus. The Lord bless you all in Jesus' name.